àwọn èèyàn wá ti ń sọ̀rọ̀ lóríṣiríṣi nípa bí ọmọ Yorùbá Fúnkẹ́ Akíndélé bí kò ṣe gbégbá orókè ní àwọn ẹ̀ka tí ó ti kópa, ìyẹn àwọn gbogbo categories tí Fúnkẹ́ Akíndélé tó ti kópa, kò sí eléyìí tí Fúnkẹ́ Akíndélé tó borí tó jáwé orókè ní gbogbo ẹ̀ka tó ti kópa. Àwọn èèyàn ti wá wò wípé kí ló dé, kí ló lè fà á tí Fúnkẹ́ Akíndélé tí ò fi wá rí àmì ẹ̀yẹ kankan gbà nínú àmì ẹ̀yẹ Africa Multi-Choice Viewers Award tọdún 2024. Wọ́n ní ṣé ipa tí Fúnkẹ́ Akíndélé tó kó nínú sinimá rẹ̀ èyí tí ó gbé jáde tó pè ní A Tribe of